lọ́wọ́, ẹ má yẹ kó gba Kwara mọ́ wa lọ́wọ́, Kogi, Ọ̀ṣun, Ondo, Èkìtì, Ọ̀yọ́, Ògùn, Lagos. Ẹ jẹ́ ká ṣe gbogbo ohun tó tọ́ tó yẹ, kó má gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Mo ti fẹ́ dé airport tá a máa ti land. Same thing náà ń sọ lélẹ́yìí o, tá a bá ní ilẹ̀ ló wò látòkè nísìn, ìlú kan lélẹ́yìí, ilẹ̀ wọn ni bíbá, kémi wá sí bíbá yìí nísìn pẹ̀lú gbogbo ọmọ Yorùbá kí wọ́n náà fẹ́ gbalẹ̀ yìí tó ń pè ní Tọ́kì, àfẹ́gbà kúrò lọ́wọ́ wọn, ká wá bẹ̀rẹ̀ sí ń bá wọn jà, ká gbógun ti wọn, ká máa kidnap wọn. Kí ló rò pé máa ṣe fún wa? Kí ni ìwọ rò pé máa ṣe? Omi ló ń wò yìí, tó bá wo further down yẹn wọ́n ti kọ́lé sí gbogbo bẹ̀ yẹn, but orí omi la wà ní sìn báyìí. Koikimedia bringing the world closer to your doorsteps. Sori ìwé omi lélẹ̀, àwọn ilé mi sin omi ní sìn, wọ́n máa fi ṣe oríṣiríṣi nǹkan tó máa jàǹfààní fáwọn aráàlú. Bọ̀lọ́dọ̀ tiwa, èèyàn mélòó ló ń jàǹfààní omi wa nísìn? Ìwọ náà béèrè lọ́wọ́ rẹ̀. Ṣòro mi ẹ̀, the amount of water. Ṣòrí ọ̀rọ̀ àwọn cargo tó wá ń drop ọjà, ṣòrí wọn àwọn ship yẹn, oríṣiríṣi ọjà tó gbé dé àti tó fi export. Ṣòrí pé port wọn nìyẹn. I'm sure you can see further down there. Koikimedia, Turkey, Istanbul, Apapa Port, owó tọ̀dọ̀ tiwa, sórí àdúró ọkọ̀ tó wà, sórí àdúró àwọn ọkọ̀ yẹn. Bàbá ń sọ fáwọn èèyàn wa pé orí omi wa, sórí mo ka 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 làwọn ọkọ̀ tó ń dúró nísìn tó fi dock. Bí wọ́n wá deliver ọjà ni o, bí wọ́n kọjá lọ ni o, sórí development ní táwọn olóṣèlú ọ̀fẹ́ nìyẹn. Sórí gbogbo àwọn ilé gíga yẹn nísìn, gbogbo wọn ló ní lift. Jẹ́ ká dìde, ká jàfẹ́tọ̀ wa, ká béèrè fún right wa. Self-determination kì í ṣe crime. İnternetini sunuyoruz. Ajansımız üyelik veya düşmek kendinizi tek Wi-Fi hayatlarına bağlanabilirsiniz. Sağlanan süresi Türk Hava Yolları ile uçtuğunuz için teşekkür ediyoruz. Sizlerle yeniden karşılaşmayı diliyoruz. Ladies and gentlemen, there are children. Welcome to Istanbul Airport meeting point of the world. We hope that you had a pleasant flight. For your safety, please remain seated with your seatbelts fastened until the seatbelt sign has been turned off and the note of no engines. Please be careful while opening the overhead bins on the aircraft which is found in parking position. You may use your electronic devices. We offer unlimited entry internet service at the toilet meetings için kemerlik ışıkları sönünceye kadar yerinizde kalınız. Kemerlik bağlantınız. Yaklaşık taraflarını açmayınız. Uçağımız park yerine ulaşıp kemerlik ışıkları söndükten sonra önünüzdeki yolcuların iş önceliğine riayet ediniz. Bu kurallara uyulmaması durumunda Sivil Havacılık Genel Müdürlüğü idari para cezası olacağını öğrenmektedir. İşbirliğiniz için teşekkür ederiz. The passengers are turned off. We kindly remind you that an administrative penalty will be applicable by the Directorate General of Civil Aviation in case of any breach as per the applicable legislation. Thank you for your cooperation. We're talking about a new working system. Àṣemàmà busy lélẹ̀, àwọn èèyàn máa wá sílùú wa, wọ́n máa gbàbẹ̀ travel, connection oríṣiríṣi, á fáwọn èèyàn níṣẹ́. Ò ní máa jókòó sórí kọ̀ǹpútà tó fẹ́ ṣiṣẹ́ tí o fẹ́ fi jalè, wà máa ṣiṣẹ́ tó máa san owó fún ẹ, just like gbogbo àwọn tó ń rí nísìn.
iṣẹ́ kan lélẹ̀, sector kan lélẹ̀, but it's one of the biggest sector you can ever think of, because ìlú tó bá ti ní security, àwọn èèyàn agbábẹ̀ kọjá, àtolówó àti mẹ̀kúnnù, ṣọ́ra àwọn private plane yẹn ló wà lórí bẹ́ẹ̀ nísìn. Yìí tá à ń sọ lélẹ̀, yìí tá à ń polongo lélẹ̀, táwọn kan máa náwọn understand tó ń pè ní Yoruba nation. Yìí tá à ń pè ní Yoruba nation, òun náà lélẹ̀. Kárí ló wá gbé, kí èèyàn kọ̀ọ̀kan máa wá gbà ló mọ́ wa lọ́wọ́. Ṣé ìlú tí kò bá ní security, ta ló máa wá síbẹ̀? Ta ló máa fi gbàbẹ̀ kọjá? Ta ló máa fi wá bá wọn ṣòwò? Ta ló máa fi wá kàwé? Ta ló máa fi wá ṣe business? Ta ló máa fi lò bẹ̀ as a transit? That is ilẹ̀ Yorùbá tá à ń sọ. Káwọn èèyàn lè gbàbẹ̀ kọjá, ká máa jẹ́ bí hub fún gbogbo Áfíríkà. But nígbà tí a bá ń sọ, tá bá ní ká gbé sókè, àwọn kan fà wálẹ̀, wá ní àǹfààní ara wa ni. Ó ṣe lè jẹ́ fáǹfààní ara wa. Àǹfààní 60 million Yoruba people ni Baba Akintoye ń jà fún, àti Chief Sunday Igboho, YSDM, Koikimedia, àti gbogbo àwọn tí a jọ ń ṣètò náà. So kò ń ṣe fáǹfààní ara wa, torí àwa kan ti jáde àti mọ bí nǹkan ṣe láti rí. Àwọn olóṣèlú tó jáde tó yẹ kó ṣe ẹ̀tọ́ fún yín, wọ́n mọ̀ọ́mọ̀ má ṣe. Ẹ imagine tó bá jẹ́ pé bí Kwara State náà ṣe ń busy lélẹ̀ ní airport wọn, tó bá jẹ́ bí Kogi ṣe ń busy ni, tó bá jẹ́ bí Èkìtì ṣe ń busy, Ọ̀ṣun State, Ọ̀yọ́ State, Ogun State, Lagos State, tó jẹ́ pé bí connecting to the Africa and the globe ní gbogbo state yẹn, tó ń ṣe pé Lagos State nìkan ni ó busy. Ẹ imagine. Ẹni tá à ń polongo nìyẹn o. Ṣùgbọ́n tó ní kò yẹ, ẹ̀wọ̀ náà ti ń rí báyìí nísìnyí. Ó máa yẹ bá ṣe ń bá lọ lágbára Ọlọ́run. So plane yẹn ti páàkì báyìí. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ń sáré lóòdẹ̀, torí pé kí ni, ó tún rìnrìn àjò míì lọ sí ìlú míì. So Koikimedia, oríṣiríṣi ẹ̀yà ló wà lórí flight. Máa fún wa ṣe àṣẹ ìmọ̀.